Ẹ̀yin tèmi aláyọ̀, ẹ̀yin tèmi alálùbáríkà, ẹ̀yin tèmi ọlọ́pẹ́, ṣàlàáfíà lẹ wà. Gẹ́gẹ́ bí èmi Ọ̀pọ̀nba ètò ṣe wà lénìí, mo fẹ́ kẹ́ ẹ listen sí fídíò méjì. Bóyá ẹ ti rí lórí social media. Èèyàn kan ló send fídíò yẹn sí mi, ó ní on point. Kí ni view ẹ lórí ẹ̀? View mi lórí ẹ̀, ó ní mò ń sọ yìí nísìn. Ẹ dákun bẹ́ẹ̀ before kó tó di pé mo ṣí fídíò yẹn. Irú àfáà wo ni tiẹ̀? Ẹ má bínú. A lè má tó bá yín sọ̀rọ̀. Bẹ́ẹ̀ irú àfáà wo ni tiẹ̀? Irú pásítọ̀ wo ni tiẹ̀? Irú èèyàn tó ń represent ọ̀rọ̀ Ọlọ́run wo ni tiẹ̀? Ṣé ti dalérú ni ẹni? Ṣé ti dọ̀nàrú ni ẹni? Ṣé ti kí àwọn ọmọ lè bá sink more into zunubi ò ní ẹni? Ṣé àfáà tiẹ̀ kí àwọn ọmọ lè bá tún jì sí kòtò sin, kòtò do nonsense? Àwọn ọmọ tá à ń gbàdúrà pé kọ́lọ́run yà wọ́n ya Sátánì, kọ́lọ́run yọ wọ́n kúrò nínú ìwà burúkú. Ṣé ìwọ àfáà tiẹ̀, àfáà tó tún máa rì wọ́n mọ́nú ẹ̀ ni? Nǹkan tí mo mean nìyẹn. Ṣé irú àfáà tiẹ̀, àfáà tó encourage marriage ni? Àbí àfáà tó fẹ́ kí àwọn èèyàn sá fún marriage? Ṣé ò ní tiẹ̀? Àbí irú wo? Lórí ọ̀rọ̀ tẹ́ bá mọ̀ sọ, ẹ mọ̀ gbé yẹ̀wò. Ẹ mọ̀ wá mọ̀ deliver wáàsí torí pé èèyàn ṣẹ̀ yín. Tẹ́ bá deliver wáàsí torí pé èèyàn ṣẹ̀ yín, ó ṣeé ṣe kẹ́ ẹ ṣì sọ bí irú àfáà yìí ń sìn. Irú àfáà wo ni tiẹ̀? Tí mi bá mistake, àfáà yìí náà kọ́ ni àfáà controversial àti Bobrisky nígbà yẹn tó joyè. Ṣé àfáà Bobrisky yẹn kọ́ leléyìí nígbà tó joyè yẹn? Àfáà yìí náà, òun náà ló sọ pé àwọn ọmọ yahoo wọn ò ní wọná. Òun mo fi sọ wípé àwa ń gbàdúrà pé káwọn ọmọ kúrò nínú ẹ̀ṣẹ̀, ìwọ sì ń tọrùn wọn bọnú ẹ̀ṣẹ̀. Àfáà yìí kan náà olúwa gbé wáàsí eléyìí wá again tó ń fi èpè tó ń ṣépè láwọn ọmọ. Ẹ máa gbọ́ fídíò yẹn tó ń ṣépè láwọn ọmọ. Ó wá kúrò lórí ó target obìnrin ni. When you did this video, ilé kan ni ló wà focus yẹn. Ilé kan lobìnrin yẹn ń bí ẹnu, marriage kan ló ń bí ẹnu gbà yẹn tó fi attack with these words. O ti wá gbàgbé pé èpè yìí gan ó máa affect ìwọ náà. Nítorí tó bá fi pa àwọn ìyàwó rẹ̀ ń jókòó wọ́n bẹ́ẹ̀ fọṣọ. Àwọn ọmọ rẹ̀ ń kọ́, àwọn ọmọ rẹ̀ ń kọ́, àwọn ọmọ rẹ̀ ń kọ́ níyàwó wọn. Ìwọ mọ̀ pé ó tún ṣépè lera rẹ̀ directly ni. Ó ti ẹ ṣe ń directly ó ń ṣépè lera rẹ̀. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ àfáà yìí bó ṣe sọ̀rọ̀ yẹn. Kó má dàbí ẹni pé mi nìkan mò ń sọ. Màá wá play àfáà mi, view àfáà mi lórí ẹ̀. Màá wá tún sọ̀rọ̀ sí pé Ànábì sallallahu alaihi wasallam. Irú àwo ni Ànábì máa kọ sí ọ̀rọ̀ báyìí. Màá wá sọ sí. Èmi ẹ ṣàfáà o. Èmi counselor, ambassador kan àti ìyàwó ni mi. So ọ̀rọ̀ yìí ó kàn mí dáadáa. Aṣọ ọkọ yín sí ni wọ́n sí machine. Gbogbo mi tí ń bá ń ṣe bẹ́ẹ̀ ọmọ àlùlé lálùbáríkà. Bẹ́ẹ̀ lọ́sọ̀ fún ọ, má ṣe hà. Aṣọ ọkọ rẹ ní o, ọ̀rọ̀ Ànábì ni. Sallallahu alaihi wasallam. Ọ̀rọ̀ Ànábì ni. Àdéhùn ni, èmi kọ́ mọ sọ bẹ́ẹ̀. Lọ́lẹ̀ wá. Ó dàbí àfáà Jackman wọn pè máa yìí. Can you listen to yourself? Àfáà Jackman. Can you listen to yourself? Can you listen to yourself? Obìnrin tí bá ń daṣọ ọkọ rẹ̀ sínú washing machine, ọmọ rẹ̀ àlùbáríkà ọmọ rẹ̀ ní dà sínú washing machine. Aṣọ tara rẹ̀ ó lè dà bẹ́ẹ̀. Aṣọ tọ́mọ rẹ̀ ó lè dà bẹ́ẹ̀. Àmọ́ aṣọ ọkọ rẹ̀ ìwọ náà fọwọ́ rẹ̀ pẹ̀lú ọwọ́ rẹ̀. Bá a fọwọ́ rẹ̀ fọṣọ ọkọ rẹ̀ làlùbáríkà ń bẹ. Gbogbo obìnrin tí ń bá ń bẹ house girl, kọ́ máa dáná tọkọ rẹ̀ ó jẹun. Lórí kíni náà? Lórí kíni? Lóòótọ́ èmi sọ pé guardian and counselor. Counselor ọkọ àtìyàwó, ambassador ọkọ àtìyàwó. Mo fẹ́ràn ìyàwó, mo fẹ́ràn ìgbéyàwó, mo fẹ́ràn lọ́kọláya. Advice àwọn èèyàn tó single kí wọ́n marry. Bẹ́ẹ̀ àfáà yìí lórí kíni? Èló lẹ san gan lórí obìnrin tó di pé obìnrin ó wá di ẹrú yín pátápátá. Èló lẹ san lórí obìnrin gan náà? Ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ló bí àwa nú o. Ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ló bí àwa nú. Ẹ wá ṣépè láwọn ọmọ. Ọmọ tí yín náà lẹ ṣépè lé. Bẹ́ẹ̀ yín tèmi,
before kí n tó parí fídíò yìí bàbá yìí ti jáde wá ó ti wá bẹ̀bẹ̀ láti fi hàn yín pé ó attack èèyàn kan ni wọ́n wá rí i pé kinní yẹn ó fall apart àwọn èèyàn accept ẹ̀ wọ́n wá jáde wá wọ́n bẹ̀bẹ̀ wọ́n ti bẹ̀bẹ̀ but mò ń sọ eléyìí nítorí ìjọ mi mò ń sọ eléyìí again torí pé kí ni àìmọye àwọn tó ti rí fídíò yìí tí wọn ò rí ìpadàbọ̀ rẹ̀ pé ó wá bẹ̀bẹ̀ nítorí kí ni ẹ̀yin náà sì bí àwọn obìnrin ẹ bí àwọn obìnrin náà ṣé àwọn ọmọ yín yẹn obìnrin yẹn ṣé ẹ ní kí wọ́n lọ fọ́kọ nítorí kí wọ́n lè bá sọ wọ́n dẹrú ni ẹni kí wọ́n fọ́kọ kí wọ́n lè bá sọ wọ́n dẹrú ni ṣé tí àwọn ọmọ obìnrin bá gbọ́rú ilé ṣé wọ́n marry àfà ẹ need láti tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run gidi gan ni torí pé kí ni ọmọ kan bá mú ọ̀rọ̀ yìí lò tó sọ pé òun ò ní fọ́kọ nítorí pé wọ́n má bàa lò ń lẹ́rú ẹ rojọ́ lọ́jọ́ gbẹ̀ǹdàlùkì ọmọ ẹnu yóò fẹ́ bó fẹ́ yà yes because marriage ò rí bẹ́ẹ̀ ṣe portray marriage ò rí bẹ́ẹ̀ ṣe portray màá play fídíò àfà kan alálùbọ́díkà tó sọ̀rọ̀ sórí ẹ̀ ó fẹ́ obìnrin torí ẹrú ó fẹ́ obìnrin torí kó lè bá wa assist ẹni why such ill treatment lórí obìnrin this is unfair this is unfair this is unfair àfà yìí kan náà tí n bá mistake ẹ dákun ẹ correct mi òun ló sọ pé àwọn yahoo ni òun ò ní wọná àwọn ọmọ yahoo tó yẹ kí wọ́n advice wọn kí wọ́n mọ̀ ṣerú wà yẹn mọ́ kí wọ́n ní kí source of livelihood wọn àbí bí wọ́n ṣe ń live bí wọ́n ṣe mọ rówó kó pure wọ́n tún wá fẹ́ mọ ti orí àwọn míì bọ inú nǹkan tó ń jẹ́ yàwíyàwí yìí Ànábì sallallahu alaihi wasallam ẹ má jẹ́ kí n gbàgbé lé ẹ̀yin tèmi tí mo bá wrong ní bíbá yìí ẹ correct mi láyé àwọn Ànábì sallallahu alaihi wasallam ṣé washing machine wà ní èmi mọ̀ pé tó bá jẹ́ pé washing machine wà láyé Ànábì sallallahu alaihi wasallam Ànábì sallallahu alaihi wasallam kò ní jẹ́ kí àwọn ìyàwó rẹ̀ àwọn ọmọ rẹ̀ kò ní jẹ́ kí wọ́n máa lo ọwọ́ kó máa fi fọṣọ washing machine wọ́n máa lò ẹ̀yin tèmi àwọn kan ní washing machine yẹn lé wọn kì í lò because ní Nàìjíríà yìí gan washing machine gan is a problem ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín èmi ò ní èmi bá fẹ́ fọṣọ wọn bá tí mo bá fẹ́ fọ ájà káwọn ọmọ fọ àbí kí n fọ ni wọn bá pẹ̀lú ọwọ́ that is it mo wá fi opportunity yìí sọ fún obìnrin tó bóyá tó gbọ́rú símọ̀ yìí ni àbí tó ti ń ṣe tẹ́lẹ̀ tó ń fọṣọ kò ní ṣaṣọ nìkan àti oríṣiríṣi iṣẹ́ náà tó jẹ́ pé ó fẹ́ para rẹ̀ fún mo rántí mo gbàdúrà pé èyí tí mo ń ṣe yìí Ọlọ́run tí mo ń ṣe fọ́kọ mi yìí àlùbáríkà mo fi fẹ́ àlùbáríkà bẹ̀ mo fẹ́ àlùbáríkà nítorí when you propose at times God disposes Ọlọ́run ló ní final blessing lọ́wọ́ ẹ máa tọrọ bẹ́ẹ̀ ẹ máa gbàdúrà bẹ́ẹ̀ but èmi personally èmi nígbàgbọ́ pé àlùbáríkà ni èmi nígbàgbọ́ pé gbogbo nǹkan tí wọn ò sọ fún wa pé àwa ṣe ń lé ọkọ tá a wá ń ṣe èmi ti nígbàgbọ́ pé àlùbáríkà ni so ẹ jẹ́ ká máa fi sínú àdúrà kò kí ń ṣe pé kí àfáà yìí jáde báyìí kó ṣépè báyìí àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ àwọn obìnrin alálùbáríkà tí wọ́n lo washing machine àwọn kan gan wọn ò fọ̀ àwọn kan ó sọ fún ẹ pé am I your slave lọ fọ́sọ̀ rẹ fúnra rẹ ìyẹn as marriage counselor èmi ò support yẹn because ọkọ rẹ ó ní nǹkan kan tó ń dí fún wọn náà tí wọn náà bá jókòó tó bá fọṣọ kò necessary mi ọwọ́ àwọn míì ní washing machine I have a friend ó ní washing machine ó ní kò kí ń fọṣọ yẹn mọ́ èyí mọ washing machine Nàìjíríà ẹ̀ kò kì í ṣe dáadáa àwọn Chinese ó ṣe díẹ̀ bá tó máa pack off òun ní láti fọ ohun especially àti bí ẹsẹ̀ rẹ̀ àti bí ọwọ́ kó lè bá a mọ́ washing machine ò ní take care yẹn so because of that wàhálà yẹn gan pọ̀ òun ti ń fọṣọ yẹn straight fún ara without even washing machine yẹn wọ́n sọ di store ló ń kó aṣọ sínú ẹ̀ ni bẹ́ẹ̀ irú ìtẹ́yìn sọ yìí àfáà yìí kò dáa ẹ ní láti tọrọ àforíjì gidi gan ni ẹ ní láti tọrọ àforíjì gidi gan lọ́dọ̀ Ọlọ́run fún ọ̀rọ̀ yìí àti fún àwọn ọ̀rọ̀ míì náà tẹ́ fi ń confuse wa fà ẹ ní láti tọrọ àforíjì gidi gan torí àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn nítorí àwa ti débẹ̀ àti ń kọjá bẹ̀ nítorí àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn la fi ń ṣe èyí tó kù tá à ń ṣe yìí ẹ jọ̀ọ́ ẹ má bà ìgbéyàwó jẹ́ ìgbéyàwó ìṣẹ́rú I wish to continue to address this particular man but àsìkò ti lọ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ àfáà mi yìí náà thank you. ẹ gbọ́dọ̀ àfáà mi yìí alálùbọ́díkà yìí. ẹ ní kí ni ìdájọ́ ìyàwó yín tí máa ń bá yín fi ẹ̀rọ fọṣọ ìyẹn ní kébí ìgbà
tí ń tẹ̀ ń sọ nípa ọwọ́ rẹ̀ lọ́yọ̀ kó máa fi fọ́ ìwọ̀n fi ẹ̀rọ fọ́sọ́ ńdọ́dá náà ní sí àkókò ẹ̀fẹ́ ìyàwó lẹ́rù Oh, ẹ ṣé kí ṣeun. wọ́n bá yín fọ́sọ́ yín kì í sọ̀rọ̀ yẹn Sheikh, àwọn nínú nǹkan thank tó you. dáa nínú nǹkan tó dáa ni kó bá yín fọ́sọ́ nínú tó dáa ọ̀nà ni kó bá yín gbálẹ̀ nínú tó dáa ọ̀nà ni kó bá yín pọnmi sílé wẹ̀ nínú tó dáa ọ̀nà ni kó bá yín dáná oúnjẹ àwọn kì í ṣe pé nọ́mbà túláàsì torí pé ẹ̀fẹ́ lẹ́rù Oh, ẹ̀fẹ́ ṣé lẹ́rù báwọn tí àfààní àwọn bá kọ̀ pọ̀ ní bá Sheikh ọmọ mi fọ́sọ́ wọ́n bá wa dúpẹ́ fún yín. Ẹ ṣeun sà. nǹkan tá a kàn sọ fún ọ ni pé ìwọ náà ṣe ń tí ó jẹ ọ̀rọ̀ Ọlọ́run láti máa bọ̀ fọ́ tó nítorí ẹ ìyàwó wa ra ẹ̀rọ ọ̀fọ̀sọ ń bá yín fífọ̀ ká sọ sátìmọ́ ká fọwọ́ fọṣọ ká fẹ̀rọ fọṣọ ká sọ sátìmọ́ náà. Ẹ ṣeun àfa Ọlọ́run bá mi dúpẹ́ fún yín. Káàárọ̀ sọmọ́dì, káàárọ̀ ìdímásọ, kídìí sàmọ́ ti tú, ká fọwọ́ fọṣọ, ká fi machine fọ̀, kí aṣọ ṣàtìmọ́. Àfẹ́ obìnrin fẹ́rú, àfẹ́ obìnrin fẹ́rú. Ìwọ tó bá fẹ́ kí obìnrin ṣe gbogbo ìwà yìí fún ẹ tó jókòó látàárọ̀ títí alẹ́ kó bọ́ ẹ fọṣọ rẹ mọ́, ìwọ náà kọ iṣẹ́ náà ni wàá ṣe débẹ̀. Iṣẹ́ alálùbọ́díkà ni wàá ṣe débẹ̀. Wọn ò kí ń fọ́ọ̀sì obìnrin. Iṣẹ́ wàá ṣe débẹ̀. Ìwọ tó ò ṣiṣẹ́ débẹ̀ tó jẹ́ pé obìnrin yẹn gan ló ń gbọ́ bùkátà gbogbo ilé and you expect such treatment. Rárá, ẹ jẹ́ ká wò ó ṣe fúnra wa. Ẹ jẹ́ ká wò ó ṣe fúnra wa. Like it is not everything they say you must take. Tó bá gba gbogbo nǹkan tí wọ́n sọ like táwọn míì sọ lórí social media yìí, I'm telling you, o ò ní lọ fà pẹ̀lú marriage àwọn ọmọdé suffer. This is on point by 2 using my words for others. Àfà ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣàtúnṣe. A fẹ́ confusion mọ́ ẹ jọ̀ọ́. Kì í ṣe nítorí èní, nítorí ọ̀la ni. Bye for now.